mo kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, ó yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel. Ẹ̀yin ni mo wá bá ọ, ẹ̀yin ni mo wá bẹ̀ ọ́. Ẹ bá ń bí Àgbàlá Gabriel, ẹ bá ń fẹ́ oore ni wọ́n ṣe mí, mo sì dúpẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń sọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń dáwó fún mi, ẹ kúkú mọ̀ mí, Àgbàlá Gabriel lẹ mọ̀ nígbà tẹ́ dáwó fún mi, nígbà tó mú mi jáde síta. Ẹ ṣé mo dúpẹ́ o. Àti ilé àti ṣọ́ọ̀bù àtọjà tí wọ́n rà síbẹ̀ àti ìyàwó tá a fẹ́ síbẹ̀. Àtàsọ́run wọn tí wọ́n láwọn bọ́ sí mi lọ́rùn ní kọ̀ọ̀kan. Mo yọ̀ǹda gbogbo ẹ̀ pátápátá. Mo yọ̀ǹda gbogbo lọ́wọ́ Àgbàlá Gabriel. Mo dúpẹ́ wọ́n ṣe dáadáa fún mi o. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ má ṣe pé fún mi mọ́ o. Èmi àti Àgbàlá Gabriel ẹ fi wálẹ̀ fọlọ́. Fọlọ́ ló dá mi, ló sì dá Àgbàlá Gabriel. Tó bá yẹ pé mo ṣàìdá, ó sì yé mi, ó yí Àgbàlá Gabriel, ó sì yé mi, ọjọ́ yé wa, ọjọ́ yé wa. Èmi ò léèyàn tí ó jà fún mi lórí social media, mi ò sì láwọn tí ó bá mi ṣépè. Mo mọ̀ pé mi ò lẹ́nìkan, ṣùgbọ́n mo lọ́lọ́ Àgbàlá Gabriel. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni o. Mo dúpẹ́ o, ẹ ṣé gan. Àgbàlá Gabriel ṣe dáadáa, ẹ ṣe dáadáa nínú ayé mi. Àwọn tó ń gbìjà wọn tí wọ́n sọ ilé tí wọ́n ń sọ tọ̀hún, àwọn ni mo sọ ilé fún o. Mo wá dúró lórí ilẹ̀ tí màá wọ̀sùn. Tó bá jẹ́ pé ẹnìkan ló pè mí láàrin mi àtọlọ́hun, ó pè mí pé ìwọ Muyideen jẹ́ á mú Àgbàlá Gabriel wálẹ̀. Tàbí èèyàn kan wà ní kọ̀rọ̀ bí kan ó rán mi sí Àgbàlá Gabriel pé lọ ṣe báyìí. Orí ilẹ̀ tí mo dúró sí kó má gbé mi, kó má ṣe dáadáa fún mi, kí n parẹ́ má yẹ, kí n sánkú lójijì. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kì í ṣe ẹnìkankan ló rán mi sí Àgbàlá Gabriel pé kí n mú wálẹ̀, tó jẹ́ pé ebi ló pa mi wọnú ọjà Bódìjà tí mo fi lọ sí àbárù kí n jẹ́ èèyàn láyé mi. Mo tiẹ̀ fẹ́ fi léyìí mọ̀ bóyá tí wọ́n bá parọ́ mọ́ èèyàn téèyàn bá wà lórí òdodo, bóyá Ọlọ́run máa ń dá èèyàn láre. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnìkan ló rán mi sí Àgbàlá Gabriel pé kí n mú wálẹ̀, kí n má jẹ́ èèyàn nínú ayé, mo ṣe ń lọ léyìí, kíkọ́ pa mí lónìí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnìkan kan rán mi sí Àgbàlá Gabriel láti ṣàìdá fún Àgbàlá Gabriel, bí mo ṣe ń lọ yìí, kí n jẹ́ èèyàn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnìkan kan rán mi sí Àgbàlá Gabriel láìda, ń dààmú ni o, yóò rọrùn ni o, yóò le ni o, kémi náà jẹ́ èèyàn nínú ayé. Ilé ìgbégbó bẹ́ẹ̀ o, ìfẹ́ o. Ṣọ́ọ̀bù ìgbégbó bẹ́ẹ̀ ìfẹ́ o. Ọjà tí aláwọ̀ láti ṣọ́ọ̀bù náà ìgbégbó bẹ́ẹ̀ ìfẹ́ o. Gbogbo tí aláwọ̀ sí síbẹ̀ ìgbégbó bẹ́ẹ̀ ìfẹ́ o. Ọ̀sádùpẹ́ pé mo mú ẹ̀mí mi kó bẹ́ẹ̀ láyọ̀ àtàlàfíà. Gbogbo ẹ̀yin tẹ́ wá ṣépè fún mi pé Muyideen ò ṣe báyìí. Ẹ ṣé mo dúpẹ́ o. Mo wá ṣe ládùúrà pé irú olóore tí Àgbàlá Gabriel jẹ́ kẹ́ tó dáwó fún mi, àti irú olóore tó jẹ́ kí n tó kúrò lọ́dọ̀ rẹ̀, Ọlọ́run ó gbé pàdé ẹ̀yin náà. Gbogbo ibi tẹ́ bá ń dé
gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣépè fún mi ni o ẹni tí ò tí ì nà pàdé rẹ̀ ọlọ́run ó gbé pàdé òun àtọmọ rẹ̀ o ọlọ́run ó gbé pàdé ẹ̀yin àtọmọ yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣépè fún mi. Oore tágbàlá Gabriel ṣe fún mi irú olóore bẹ́ẹ̀ irú oore bẹ́ẹ̀ ẹ̀yin náà ṣàlábà pàdé rẹ̀ o ẹ̀yin àtọmọ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣépè fún mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣépè fún mi ẹ ṣé mo dúpẹ́ o wá ń pò lórí social media lénìí mo wá ń pò lórí social media lénìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣépè fún mi ẹ ṣé mo dúpẹ́ o. tó bá yẹ pé gbogbo ìpè tí mo ṣẹ́ lórí asán ni ẹ̀kọ́ déètì nílẹ̀ mi lè wá sórí social media ìmọ̀ láíláí. mo padà bọ̀ lẹ́yìn ọdún kan ṣùgbọ́n tí mo bá padà sí lẹ́yìn ọdún kan mo dolówó ni o tí mo bá padà sí lẹ́yìn ọdún kan tí parẹ́ máa yé. Ìwà tí ń tọrọ jẹ bó ti lè wò ó kéré tó ìwà tí ń tọrọ jẹ bó ti lè wò ó kéré tó wọ́n padà wá lẹ́yìn ọdún kan jẹ́ pé mi ò ṣàbúrú ságbàlá Gabriel ìwà tó bá jẹ́ pé ṣùgbọ́n tó bá jẹ́ pé aburú ni mo ṣe sí àgbàlá Gabriel lẹ́yìn ọdún kan tí mo ní máa padà wá kí n ti kú kó tó dijọ́ náà ṣùgbọ́n kẹ́ni kankan máa gbúrò mi kí n ti parẹ́ máyé mi ò léèyàn o ṣùgbọ́n mo lọ́lọ́run àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣépè fún mi déédéé ẹni tí àgbàlá Gabriel tó fi wọ́n oore fún mi iná ni Ọlọ́run fi wọ́n oore fún ẹ̀yin àtọmọ yín náà ó dàbọ̀.